Uncle, ẹ káàbọ̀ sir. Welcome, sir. Sir? Okay. Welcome, darling. How are you doing? How are you doing? I'm fine. Frank, what is going on here? Frank, she first of all, Dara mo money. Dara right now. That's my wọlé. Wọ́n rí bí pé mi ò reside ibi tó wà bẹ́ẹ̀ ni kó jú mi ti fọ́ àbí. Question tèmi béèrè lọ́wọ́ ẹ̀ ló dá mi lóhùn. Mo rí Dara ẹ̀, but mo ní pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ bí what is going on here? Do you know what, baby? I'll explain to you when we get to it. No, why to for somebody? Baby, let's go. Fair on. Come. Ah. Baby. Ó ṣá mọ̀ pé Dara ṣe jẹ́ sí mi, wọ́n àtẹ̀gbọ́n ẹ̀ mọ̀rẹ̀ wá. Ó mọ̀ pé bí family friends ní gbogbo àjọ jẹ́ ẹ̀. Kí ni ẹ ṣe jẹ́ problem mi o? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Dara sí mi ló l'accident. Kí ni yẹn dẹ̀ lágbára gan. In fact, Ọlọ́run ló kó yọ tí ò mẹ́mí ẹ̀ lọ. Ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ó ní láti rìnrìn àjò kékeré kan. Kò dé sẹ́ni tó máa dúró tì í lé. Ó ní mo ṣe wò pé ìwọ̀nba ìgbà tẹ́gbẹ́ máa fi lọ tó bá máa fi bọ̀ kó wá dúró tì mí bí báyìí. Ìyẹn ṣe jẹ́ problem tèmi. Ohun tó sọ kalẹ̀ ń sìn. Problem ọmọ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Ẹ̀gbọ́n àtàwọn family wọn ni kí ló ìfikàn mi sẹ́ẹ̀ tó máa fi gbé wá sínú ilé tó ò dẹ̀ sọ fún mi kó tó di pé gbé wá sínú ilé. Ohun tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn ò dẹ̀ tí ì dáhùn. Ọkọ mi, ó ṣàmọ̀ pé gbà ṣòro là ń mọ̀ rẹ̀. Sórí kínní mo ti fẹ́ ṣàlàyé fún ẹ látàárọ̀ Ọlọ́run bá rí inú mi ó mọ̀ pé mi ò lè fojú dénà mi nǹkan lè dédé ṣerú nǹkan tó bá yẹn àmọ́ mo ti ń pè látàárọ̀ báyìí mo ti ń pè fóònù ẹ títí tí ò kọ̀nẹ́ẹ̀tì. Baby, àdúrà tó yẹ kí gbogbo obìnrin máa gbà láyé ni pé kí Ọlọ́run fúnyàn ní ọkọ tiẹ̀. Kọ́kùnrin náà dẹ̀ máa gbàdúrà pé ìyàwó tòun òun ni k'Ọlọ́run fún òun. Tí ò bá jẹ́ pé Ọlọ́run fún ẹ lọ́kọ tiẹ̀ ni bí mo ṣe wọlé yẹn àti wá tiẹ̀ ni màá gbọ̀n síta. Màá lé yín síta ni láì sọ fún mi tẹ́lẹ̀. Kò sí nǹkan tó ṣe lójú mi tó bàjẹ́, kò sí nǹkan tó ṣe tó bad lójú mi. Àbí bẹ́ẹ̀ kọ́, ó lọ gbọ́mọ wá sílé. O ò sọ fún mi tẹ́lẹ̀ tó bá jẹ́ tó lè rìn tó lè sùn tó lè ṣe gbá tó lè wẹ̀ fún rẹ̀ ìyẹn ọ̀tọ̀ ọmọ wà lórí wheelchair ó gbé wá sílé onígbàṣòro làmọ́ rẹ̀ ìṣòro ló wá fún rẹ̀ náà táìtù tó wà lẹ́yìn níṣòro ìwọ ló máa dá gbé ìwọ ló máa dá fa ìwọ ló máa dá ṣe gbogbo ẹ̀ àbí kí ló ń tura láti sọ kí ló ń tura láti sọ tó bá fẹ́ tọ̀ bó ṣe wà yẹn ń sìn ṣé wọn ló ṣe máa pè kókó á tí òun lọ àbọ̀mọ̀ ọ̀dọ́ wà níbi tó bá ṣe yẹn àbí àrẹ̀mú ni kó máa wọnú ilé kó máa ṣe gbogbo yẹn fún àrẹ̀mú ni kó gbé lọ tọ́ílẹ̀tì kó ṣídìí àgbàlagbà bẹ́ẹ̀ àbí kò sí problem ẹ wo bí mo ti gbọ́ ẹ no problem.